ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Happy birthday Adisa olóríire. Happy birthday Adisa olóríire. Alhaji Idris Okanlomo. Òní lọ́jọ́ ìbí Adisa ó yá ká jọjó. Chairman Anwaru Ìsìlámù Kaduna. Ìgbà ọdún kan ni nínú ọlá. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Jíjí tẹ́jí lónìí ẹ ò ní jí sọ́wọ́ ikú. Gíga wà á máa ga sí orí rẹ ó kàn kì í kó tó ń gbáre ẹ ò ní rántí ẹnìkẹ́ wá bú sẹ́kún. Chairman Managing Director New Nigeria Consultant. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Ọkọ̀ Zinata ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Alhaji Idris Adisa 6th of June ló wá sáyé. Ọpẹ́ fọ́lọ́run ọba kó wáyé ó ráyé wá. Gẹ́gẹ́ báwọn òbí ti jèrè ẹ ìwọ gan máa jèrè ọmọ. Àdáwọ́lé ẹ ò ní já sásán. Ojú òní tiẹ̀ òní dààmú òní ṣàìsí òní yẹ̀yẹ̀ òní parẹ́ òní pasán. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Ìgbà ọdún ọkọ Aisha ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Alhaji Idris Adisa Okanlomo ọmọ tí a mi yò ọmọ Muyibatu ọ̀rẹ́ wa sí àtọyẹbí. Alhaji Idris ọkọ Zinata alayi o ọkọ barista Aisha Adenike. Baba Abdu baba Daolatu o baba Nasiya ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Alhaji Idris Adisa Okanlomo ọmọ tí a mi yò. Turaki adini o Anwaru Ìsìlámù tiwa. Saraki adini o Zenul Abidina ẹ ṣeun o. Àṣeyí sàmọ́dún lọ́lá Ọlọ́run ọba ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Lọ́tún là ń bá Kùránì ìgbà ọdún kan ni. Barrister Mubashiru Ọ̀jẹ̀ládé President Anwaru Islam wọ́n ní kínkì ẹ. Sheikh Adama o Chief Imam Afama Ashudi o wọ́n ní kínkì ẹ. Alhaji Abdulrahman Asidik President Muslim Council wọ́n ní kínkì ẹ.
Alhaji Abdul Wasi Atoyebi managing director Khairan Aluminium ọmọlọ́fà àmọ́jọ ọmọlálọ́mí wọ́n ní kí n kí ẹ. Abdul Fatahi olórí ọ̀dọ́ mọ́jà sọ́lá mayekun wa ó ní kí n kí ẹ. Alájà Fatimata o Gomsu Sani Abacha Barrister Tabo Abacha San ó ní kí n kí ẹ. Ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni lọ́tún là ń bá kóra ní ìgbà ọdún kan ni. Àjàlá ti bàtú gádà ìyá ní Ìlọrin ó ní kínkì ẹ. Ẹnjìnà Ibrahim o Abdul Fatahi o pẹ̀lú Táyé Kányìndé gbogbo àwọn ọmọ ìyá ẹ o wọ́n ní kínkì ẹ wọ́n nígbà ọdún kan ni lọ́tún là ń bá kóra ní ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni lọ́tún là ń bá kóra ní ìgbà ọdún kan ni. Honorable Bade House of Rep Abuja ó ní kínkì ẹ. Kọ́láṣadé Lawal President Rotary Club Kaduna ó ní kínkì ẹ. Chief Akintunde Fasasi ó ní kínkì ẹ. Alhaji White Ọlọ́nà ó ní kínkì ẹ. Alhaji Honorable Shamsuddin o Federal State Coordinator Special Marshal Kaduna State ó ní kínkì ẹ. Lọ́tún là ń bá kóra ní wọ́n nígbà ọdún kan ni ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni lọ́tún là ń bá kóra ní ìgbà ọdún kan ni. Gbogbo àwọn arúgbó ìlàmú o Women's Week gbogbo youth lápapọ̀ wọ́n ní kínkì ẹ wọ́n nígbà ọdún kan ni. Gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù. September October November pẹ̀lú December tó parí oṣù ọdún o. Bàbá lókè má jẹ́ kó rí ìbànújẹ́. Gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù. September October November pẹ̀lú December tó parí oṣù ọdún o. Bàbá lókè má jẹ́ kó rí ìbànújẹ́. Ìgbà ọdún kan ní Fàdísá nínú ọlá pẹ̀lú ọlá làwa ń fẹ́. Àlékún àlàáfíà ara Fàdísá bàbá lókè má jẹ́ kó rí ìbànújẹ́. Gbogbo oṣù tó wà láti bẹ̀rẹ̀ ọdún àtàwọn oṣù mẹ́rin tó ní bàbá nù. September October November pẹ̀lú December tó parí oṣù ọdún. Bàbá lókè má jẹ́ kó rí